Once again, Koiki Media will bring the work closer to your doorstep. Àwọn situation reports wà láfta òjò tó rọ̀ ní ìlú Ìbàdàn ní ojú ọ̀nà Olódó ní àwà yìí. Olódó la wà yìí. A ní kí a fi ojú bó ṣe ràn ojú ọ̀nà orí títì ní ibi tẹ́ríta dúró sí yìí. Òjò tó rọ̀ tó jẹ́ omíyalé olówó gbogbo street light òpóná olówó kalẹ̀ tẹ́ ń wò yìí, and ẹ̀rẹ́ àwọn mọ́tò tó wà stock up sí àárín òjò yẹn àti ìwọ̀n lọ́ọ̀kan. Àwọn tó wà lẹ́gbẹ̀ẹ́ ọ̀hún lè wá síbí, àwọn tó wà níbí wọ́n lè lọ sọ, àwọn tó wà nínú bọ́ọ̀sì yẹn àwọn náà lè sọ̀kalẹ̀, wọ́n ti wà stock. Gbogbo ojú ọ̀nà yẹn rí tí gbogbo lé ẹ̀wò lọ́ọ̀kan tí omi àgbàrá náà tó ti mọ̀ mọ́lẹ̀. Ẹni tó ń bọ̀ látọ̀nà Ògbó ó ń lọ sílùú Ìbàdàn láti Olódó Kùsáyé àti kọjá ní ẹ̀ ń wò. Àwọn tó wà bí náà wọn ráyè àti cross sí other side. Share this program and let everybody see. We are calling on Engineer Seyi Makinde to come to our aid here. Ó ti ń di gbogbo ògbà ó lè ń wò yìí. Ìlú Olódó la wà nílùú Ìbàdàn. Ó la wà yìí. Ẹ̀túndé gáràjì Olódó, bíríìjì tí wọ́n ń ṣe lọ́wọ́ níbẹ̀ ọ̀nà lẹ̀ ń wò tí omi ti kún gbogbo bẹ̀. Àwọn mọ́tò lẹ́rí tí omi mú lọ́ọ̀kan yẹn náà tí wọ́n ló wá síbí. A pé gbogbo àwọn tí ó yẹ kí wọ́n dìde sí kíni kan jọ kí wọ́n bá wa dá sí ọ̀rọ̀ yìí. Wọ́n bínú pé ohun mi ń gbọ̀n. Òjò ti pa mí bí láti Ìwó lélẹ̀ mí náà ti ń bọ̀, ọ̀kadà mo sì gbé lọ sí Ìwó. Òjò pa mí láti Ìwó dé ìlú Ìbàdàn ni. So tútù ó wà lára mi. Tí bá wò ó ṣe ti bẹ́ẹ̀ni náà wọ̀ ọ̀nà. Ọ̀gbára mi pátá ó ti tutù. So ẹ máa ń mind the voice tó bá ń gbọ̀n. Àkànní ká sáré mú update wá fún yín ni. Ẹ̀yin tẹ́ bá sì ń bọ̀, tẹ́ bá sì wà lójú ọ̀nà tẹ́ ẹ̀ tí ì dé Olódó, màá rọ̀ yín kí ẹ dúró níbi tí ẹ wà. Ẹ ní láti wá sí rí ayé because kò sí ọ̀nà. Èmi gan àti cross other side kò sọ́nà. Help us share this program, help us share and reshare. Jẹ́ kó kan àwọn gọ́vnà wa lára. Mo rò pé gọ́vnà ó ti gbọ́n pa ilé. Mo tún bá wa tún fi jẹ́ kó ṣe kíákíá kẹ́ bá wa sọ fún yín. Nílùú gbogbo àwọn street lights. Eléyìí tí ẹ ń ya sí ìjọba bẹ́ẹ̀ ni. Kọ́lọ̀ ń ṣàánú wa. Àdúrà mi ni pé mọ́tò tó stọ́ọ̀kì síbẹ̀ yìí kí nǹkan má ṣe. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló wà tí wọ́n fẹ́ kọjá tí wọ́n ọ̀rọ̀ náà lọ.
wàhálà bàbá ìwé ìbàdí ọjọ́ ojú ọ̀nà báyìí. After 5, let's after. Last one tó ṣẹlẹ̀ aago mẹ́rin olùdá ọ̀yẹ́ tó kúrò yóò tó lè gan. Ìwé kò ní fún àlọ́ díẹ̀ díẹ̀ báyìí. Bàbá mi mọ́ra mi náà. Ọ̀dà. Wọ́n wọ́n bí náà báyìí. Ṣé àwọn àtúntò àti jáde mọ́ nù? Ẹni lé bí kò rí bí mọ̀. Hello. Ilé tó mú ilé ìsìn báyìí gbogbo ẹrù ilé wá sí ọmọ gbogbo. Àwọn ẹmọ wà ní bọ́ọ̀bù lẹ́mọ̀. Wọ́n ti sá. Ẹja yìí. Àwọn ti sá òtọ́ wọ́n ti mẹ́ẹ̀ wọ́n ẹsẹ̀ máa ṣẹlẹ̀. Ilé mi ò ń wò lọ́kàn yẹn tí òjò ti mú mọ́lẹ̀ tí àgbàrá ti mú mọ́lẹ̀ ilẹ̀ ń wò yẹn. Òjò ló tún sùn yìí o. Ìmọ̀ ló ní àná. Òjò. Ẹ bá ṣàṣẹ lórí sẹ́ẹ̀tì ẹ̀ ní bómi yẹn ṣe pọ̀. August ẹ bá ń kó wà lókè lọ́gọ́st. Ó gbé wá báyìí, ó gbé wá gbọ́. Ó kí nìkan ó sọ àwọn ibi tí omi yẹn ti máa ṣe wọ́n, ó ti máa ṣòro. Nígbà tó sáré láti ìgbà ilé ọ́fíìsì 5 ló gbé lọ. Àgọ́ mélòó ló wà lọ? Láì fi lé odò ọ̀rẹ́ tí ọ̀sán lẹ́kọ̀ọ́, abẹ́ ẹ̀rí nǹkan báyìí. Ẹjọ́ ọmọ pààyàn, èyí kọ́ lé 5,000. Kí ni? 10,000. Èyí kọ́ lé 10,000. Ẹsẹ̀ mi lọ́kọ̀. Wọ́n ti bá bẹ́ẹ̀ sílẹ̀ wó lọ́wọ́ Bí a ṣe máa kọjá ń bí lẹ́nu. Bí a ṣe máa kọjá ń bí lẹ́nu. Ìmọ̀ ìbí náà ṣe èdè bí ni mo máa ń bẹ̀ yìí. Kò ṣe òun náà àwọn mọ́tò yẹn mọ́. Àwọn èrò náà ti sọ̀kalẹ̀. Ẹ ti sábọ́lẹ̀. everybody wọ́n ti sá láti ilẹ̀. Àṣà ìlẹ̀ gbẹ̀gbẹ̀ lẹ́gbẹ̀ẹ́. Wọ́n mọ̀ pọ̀ wọ́n bó ṣe ká mọ̀ pọ̀. Rẹ́ẹ̀dì yẹn mo ti ń wo kí ni rẹ́ẹ̀dì tó wà ń lẹ́lẹ́ lọ́kàn ẹ̀ mo ń wò nǹkan tó ń jẹ́ ntì. Ṣẹ́nẹ̀dì yẹn. Diversion títì ni. Ok. Diversion táwọn gbé sí caution. Àti yíkọ̀ ṣe chocolate wà. Nílá. Kékeré ẹfun. Once again, Koiki Media bring the work closer to your doorstep. Today is 23rd of July 2023. Òní àti mú program mi wá sí ti gbọ́ láti ìlú Ìbàdàn láwà. Òní ẹ ti ń wo gbogbo nǹkan tí à ń wò yìí ní agbègbè Olódó nílùú Ìbàdàn. Ilẹ̀ ń wò yìí. Wọ́n ti pè fọ́jọ́ ìdáhùn èpè wọ́n ti fún un àbí inú Yemọja ló ní ẹmọ gbọ́jà bọ̀.
mi yẹn ti ń fà díẹ̀ díẹ̀ mi yẹn ti ń fà díẹ̀ díẹ̀ kí ni ilé yẹn mò ń wò. tójú máa rọ̀ bí tójú bá ti lè rọ̀ ní gbòòrò báyìí máa wá àpáta lómi yẹn ti ń wà odò àpáta ni. torí ilé yẹn ti ń yọ díẹ̀ díẹ̀. Ẹgbẹ́ tó ń gbé náà lórí. Àwọn áńgẹ́lì tí ò ṣe dáa tó pọ̀ orí ibi tó yẹ kó jù sí tó wá dá ní wá ní ìbọn Nàìjíríà ó kú òjò ọmọ bẹ́ẹ̀ ni o. Ìyá onídìí ọ̀sẹ̀ kan lọ lórí. Òjò tí bílẹ̀ ń rí òjò ní yìí ń bọ̀ tẹ̀wé bí ìgbà láti wà lọ́gọ́sì náà ló ṣe rí. Òjò tún ti sú wa. Aláàjì kílẹ̀ yìí náà tún ń yà. Aláàjì ẹlẹ́gbẹ́ lágbàdì. Ẹ bá lò báyìí kò ní dá ẹ ṣe bí a ní ìlàsì ojú orí ìtì máa yẹn wọ́n lè lọ́wọ́ rẹ̀ ní kí ló ṣe ó ní iṣẹ́ pọ̀ lọ́wọ́ òun iṣẹ́ pọ̀ lọ́wọ́ òun ó ní dé tí ọ̀nà ibi pẹ́ iṣẹ́ pọ̀ lọ́wọ́ òun. ó kẹ́ ẹ́ tí a máa gbómi yẹn burú sí àwọn kí ni bá fi ta mákẹ́tì yẹn sí ẹgbẹ́ mi yẹn ti gbé lọ. Kápẹ́ẹ̀tì lára yóò télọ̀ ni wọ́n gbé sí ẹ̀rọ ẹbí fún ṣẹ́ni láàyè. Láti ní odò bẹ́ẹ̀dá gbàgbà ẹ bá lọ ọmọ gáràjì ó lọ ń wò yẹn o ẹ̀jọ̀ wa sí ààrẹ kódó làwọn ìjọba àgbáyé náà rí àti àwọn ilé odò yẹn ọmọ ní o. Ó ṣe wà ẹ́ tí ó ṣe bó ṣe wà. Gbogbo wa lè dáná. A fẹ́ fi ibi tí òjò yẹn tí odò tí omi yẹn ń lọ. Ilé tó lọ àná lè kọjá mọ́ kọjá padà tó iná bí bọ́ o.
sọ. ẹja. ṣé àwọn èèyàn jẹ́ ìgbàdùn o. ìyàwó yẹn sì kẹ́lá òṣèlú. máa bọ̀ mí jọ. ọmọ Yorùbá nílé lóko lẹ́yìn òdì ṣé àwa náà ṣe àti gbogbo ṣe lọ odò wọn lélẹ̀ yìí o pé ọgbà àwọn lẹ́kùn wà mẹ́rin ọgbà àwọn tí wọ́n bẹ̀rẹ̀ ló jáde. ẹ̀rí pé wọ́n mọ wọ́n ti mọ tọ́jú èmi ò sì wọ́n. Ok, àwọn tí ń bọ̀ yá mi, ṣé wọ́n fẹ́ wọ mọ́tò ni? Kó jẹ́ gbé jẹnẹrétọ̀ wọn yìí lèmi fẹ́ kó gbé lọ. kọ́ lọ gbé ìpìlẹ̀ àwọn kan. Ẹ náà. ẹ bá gbé ìpìlẹ̀ wọn ti so oríire náà. nínú ọ̀tàn bá ń jọ kéèyàn ní mọ́ níbí. yóò wà máa pè wọ́n náà. ẹ pélé wa awo bàbá àlọ́mọ ní ìlú ọ̀tún wà wọnú ẹ̀. ó lé wọn lóko mi ẹ̀ ti mú bọ́ títì. Àwọn dáńkò kan ló ń tẹ̀wọ́ dáhùn yẹn bó ti kù. Mọ́tò wọ́n ṣe é sì lọ lómọ máa ti wájú. Ilé ìkan ti lọlẹ̀, ilé ń lọlẹ̀, òkú ẹ̀ kan lọlẹ̀, òkú ẹ̀ kan lọlẹ̀.
méjì obìnrin wa lọ wọ́n ti náwó ti láti bí ọdún mélòó kan. Eré èwo. Ẹ méjì obìnrin wa lọ. Eré èwo. Owó tó ti lọ lórí ó ti lé ní kíní kan mílíọ̀nù. Wọ́n gbọ̀n lẹ́nu ọkú. Àwọn ilé ìyá kú ni àwọn èèyàn wọ́n ti máa kojú ní. Wọ́n ti promise ẹ̀ lọ́jọ́ tó kú fún mi lórí US ló rà wá. Lọ́dọ̀ máa ń tẹ̀lé ọdún bí wọ́n lè. A ti padà. Ìyá dẹ̀ wù. Wọ́n lè dọ́mọ̀ làjẹ́. Ẹ wọ́n bẹ̀rẹ̀ sí mẹ́yìn. Ó kọ̀ lọ́dún máa ẹ̀ ló kọ̀ wọ́n. Ẹ wò ibi tó fi yẹ sí rọ̀ yẹn. Ìlàjẹ́ tó kú òun àgbẹ̀ kú. Wọ́n lọ́mọ ìlàjẹ́ ní wọ́n mọ̀ lówó ẹ̀. Kéèyàn kò ní mojú ọ̀nà kéèyàn kan tó gbà. Ó ti gé sí. Obìnrin ẹ̀sìn àmọ́ ẹ̀ ń lò. Ó láwọn ilé ní wọn fi tẹ̀lé wọn. Ó dà kí wọ́n lọ lọ. Ẹ máa bọ̀. Ẹ máa bọ̀. Báyọ̀ lọ jẹ́ ìjẹ́ ẹni. Àbí kò sí pàdé. Àní wọ́n lórogún. Àwọn ẹlẹ́wọ̀n fún ìṣẹ́lẹ̀ mọ̀ ní. Ó gún lẹ́yìn. Àwọn ẹlẹ́wọ̀n fún ìṣẹ́lẹ̀ mọ̀ ní.